ẹnìkan sọ fún ìjọ kan olóyùnbá ó ní mo fẹ́ kó o ṣe interview mo ní interview pé kí ni ó ní bá ṣe pẹ̀lú olóògùn kó o ní láì pẹ́ olóògùn ní mí lè ní láì pẹ́ mi ṣe olóògùn. ní ìgbógun payàn ní ìgbógun ṣàbúrú ìlọsíwájú mi sí lómi ilẹ̀ èmi wá torí ẹ̀kọ́ sọ pé títí mo di ìfà mi mo kí ọmọ òrìṣà tó dùn bá òun làjí kí tèmi sáni pé káyé tèmi ọ̀dà jíjí tí mo jí ìfà mi mo kí ọmọ òrìṣà tó dùn bá òun làjí kí o tèmi sáni pé káyé tèmi ọ̀dà bẹ́ẹ̀ yóò bá lọ́wọ́ lọ́wọ́ táyé ò bá dá méjèèjì ò dá bẹ́ẹ̀ yóò tiẹ̀ lọ́wọ́ rẹpẹtẹ kó nírọ̀rùn kó wà comfortable tẹ yorùbá ní méjèèjì yẹn kò dá o kò dá o. lóde sọ pé títí mo jí o ìfà mi mo kí ọmọ òrìṣà tó dùn fà òun làjí kí tèmi sáré pé káyé tèmi náà dá jíjí tí mo jí ìfà mi mo kí ọmọ òrìṣà tó dùn fà òun làjí kí o tèmi sáré pé káyé tèmi náà dá. kódà tí ìbálòpọ̀ kí n bá lọ fẹ́ síkì ṣé fásitì ló máa jẹ́ ìṣòrí rẹ̀ àwọn ìbánadọ́ ló máa jẹ́ kí n là. torí bá lóde burú mọ́ ó burú mọ́ bí alẹ́ ọ̀tá ìgbèkùn kàláyé bí mọ́ lálóde ó máa fẹ́ràn tó bá bá wọn ṣoko owó. eléré orí ìtàgé tó gbajúgbajà tọmọ ni ayé mọ lálùdè ní gbogbo ara ibi owó. mo fẹ́ ṣòfò owó mo fẹ́ ṣòfò owó. bọ́bá tí wọ́n ṣòfò owó ẹ̀ á ní ògbọ́dọ̀ tọ̀ ògbọ́dọ̀ jẹ kújọ́ méjèèrè ìrún kéré. àbò ògùn owó tó bá fìyàn lára ló máa ṣe kò dẹ̀ ní sẹ̀wọ̀n fún ẹ kò tó burú dé kò ní sọ ìwọ̀n fún ẹ. lálùdè burú bá ó burú bá bí ayé ọ̀tá ìgbòho kàláyé tí mo lálùdè ó máa fẹ́ràn tó máa bá àwọn ṣòkò owó. eléré orí ìtàgé tó gbajúgbajà tọmọ ni ayé wọn lálùdè ní gbogbo ara fìdí ogun. ọlọ́dún kò sọ̀yọ̀ yìí méjèèjì ó wà very important kì í ṣe fẹ́ǹsìkì búlú sọ méje àtàrí méje ìyẹn kì í ṣe fetishness múra síra ẹni ní ìyẹn sọ yìí lólóògùn ó mọ̀. ìgbèkùn kàláyé bí mọ́ lálùdè ó máa fẹ́ràn tó bá bá wọn ṣoko owó. eléré orí ìtàgé tó gbajúgbajà tọmọ ni ayé mọ́ lálùdè ní gbogbo ara ibi owó. mo fẹ́ ṣòfò owó mo fẹ́ ṣòfò owó. bọ́bá tí wọ́n ṣòfò owó ẹ̀ á ní ògbọ́dọ̀ tọ̀ ògbọ́dọ̀ jẹ kújọ́ méjèèrè ìrún kéré. àbò ògùn owó tó bá fìyàn lára ló máa ṣe kò dẹ̀ ní sẹ̀wọ̀n fún ẹ kò tó burú dé kò ní sọ ìwọ̀n fún ẹ.
bóyá wá jẹ́ o bóyá òkòwò jẹ́ o kò bá jẹ́ ká nà bàbá wọn lóògùn náà o bóyá wá